Ẹ̀yin ènìyàn wa, a kú ojúmọ́ o, a kú bójọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Àjíǹde ara yóò máa jẹ́ gbogbo wa. Ọlọ́run ọba tó ní kápá ọlá alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ kúdà, kò ní jẹ́ àjẹbí nílẹ̀ Yorùbá, kò sì ní jẹ́ kí ọ̀rọ̀ wa ó dàrú. Àtijẹ àti mu kò ní jẹ́ nira fún wa. Ibi tí bàtà ti gbé ń tanú kálukú lẹ́sẹ̀, Ọlọ́run ọba Elédùmarè ó máa bá wa gbọ́. Tó wá ṣe bá àwọn àgbààgbà, àwọn akọni obìnrin, àwọn akáṣọ lérí mọ́rẹ̀ ẹrù obìnrin bàǹbàǹ tán yànyàn. Ìbá yín o, ẹjọ́ ojú wa ṣe. Láàlú ògiri kò dọwọ́ rẹ. Èṣù láàlú àbámbá ọ̀fẹ́ bàtà kò jó bàǹbàǹ. Ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ṣèjẹ́ onímísùn mi láàárọ̀ yìí ń sùn fún. Ẹ̀bọra ti jẹ́ látọ̀ pa. Èṣù má ṣe mí, má ṣe ilẹ̀ Yorùbá. Wọ́n jarí kò ṣe déédéé ilẹ̀ Yorùbá. Kádùn àwọn ọmọ àgbà o. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ, mọ́jà ṣì ọ́tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀. Ẹ̀gún ayé mọ́jà ogún alẹ́sẹ̀, aṣọ àwọn àgbàlagbà mọ́jà tẹ̀. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀. Ẹni tá ṣẹ̀ tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ. Mọ́jà bárò wọn tò. Kó o ṣàtìlẹ́yìn fún wa bí gbogbo. Kó gbé wa lékè lẹ́nìní. Kó gbé wa lékè alárùká. Gbé wa lékè amọ́niṣe ní afàìmọ́niṣe ní. Aṣẹni tá bá ń dárò. Gbé wa lékè wọn. Mo fẹ́ àkókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn. Bàbá wa kan láti ìlú Amẹ́ríkà tí wọ́n fi nǹkan ṣọwọ́ sí wa láìpẹ́ yìí lórí ìkànnì yìí. Àjíǹde ara ó máa jẹ́ o, àdúpẹ́ àmọ́ lóore. Bí ọjọ́ Sunday mọ́júmọ́ Monday kọ́ ní kíní yẹn. Àdúpẹ́ gan, mo mọ̀ lóore. Because níjọ́ yẹn ó dàbí ìgbà tí bíi májíìkì ni nígbà tí mo rí àlá tí wọn tó wọlé. Nǹkan sáfẹ́rẹ́ lọ́wọ́ mi díẹ̀ tó ra lọ patí, a lọ sílùú òkè lọ ṣe patí fún bàbá wa kan tán ṣaláìsí láìpẹ́ yìí tá a kéde wọn bí last month. So wọ́n fi òkú wọn ṣíṣe sí on the 18 bẹ́ẹ̀ la lọ ṣe burial, final burial. Bá ṣe wá dé everybody sùn kalẹ̀, kò sí nǹkan kan mọ́ kan wò báyìí pé a tún bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la, Ọlọ́run ó dọwọ́ rẹ o. Epo gan ò sí nínú mọ́tò, aṣáà ń rúgbó ẹ̀ bó ló fẹ́ lọ. Wàláhì àánú Ọlọ́run kan ṣẹlẹ̀ níbẹ̀ nìyẹn láìrò tẹ́lẹ̀. Bí mo ṣe rówó yẹn nìyẹn, tá lélẹ̀ ó di bàbá mo ṣe mẹ́sẹ̀jì wọn nìyẹn pé mo dúpẹ́ mo rí o. So mo kí yín gan, ẹ ṣé mo dúpẹ́, mo rí lè mọ́ lóore. Ọlọ́run ò ní fẹ́ yín náà lẹ̀. Ọlọ́run ọba tó rán yín sí wa lákòókò yẹn, ẹ̀yin náà orí òjijì lẹ́yìn náà ó máa rí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Gbogbo àwọn ènìyàn mi pátá mo mọ̀ lóore. Mo dúpẹ́ oore àdúrótì yín àtìlẹ́yìn yín nígbà gbogbo. Wàláhì kò sẹ́ni tí ó ṣe yọ sọnù lórí ìkànnì yìí. Mo dúpẹ́ gan, mo mọ̀ lóore. Ọlọ́run ọba láàánú yóò máa dúró tẹ̀yìn náà níbi tẹ̀yìn náà òru kan agbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ebi ò ní pa yín tọmọtọmọ. Mo dúpẹ́ o. Kí ló ṣẹlẹ̀ ni pé nínú ètò ìlú lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ bá wo bójọjọ́ ti rí, àríyànjiyàn ń wáyé káàkiri lórílẹ̀‐èdè yìí. Táwọn èèyàn ń sọ pé election bàbá Bọ́lá Ahmed Tinubu, ìfọ̀ ara àwọn èèyàn tán wà nípò agbára tí wọ́n fọwọ́ rẹ̀ sọ̀yà pé Tinubu ò lè wọlé pẹ̀lú bójọjọ́ ti rí, bí nǹkan ti rí ní orílẹ̀‐èdè yìí. Tẹ́ ẹ bá wo sàkún, tẹ́ ẹ pàdé àwọn èèyàn tó mọ̀ ń pa bó ṣe lè ṣe analysis ètò ìdìbò, wọ́n ń jẹ́ ọmọ yẹ wa pé bàbá Tinubu ò lè wọlé. Ẹ rí i pé níjọ́ sí mo sọ àwọn kankan tó sọ̀rọ̀ mọ́, mo dẹ̀ sọ fún yín pé oòrùn tó wà lókè táṣọ gbẹ. Ṣé ẹ̀rẹ́ election yẹn kò yí ọ̀pọ̀lọpọ̀. Àwọn tó ń ṣe analysis wọ́n ń sílẹ̀ Yorùbá lódidi pé ilẹ̀ Yorùbá odidi ló máa dúró fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Èmi kàn fẹ́ ń dá yín lójú ni pé ilẹ̀ Yorùbá ò lè dúró lódidi fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Àfi tí bàbá bá padà wálé wá sẹ́tù àwọn kankan. Ó láwọn kankan tí bàbá ó sẹ́tù. Because ẹ má jẹ́ pé nǹkan bàjẹ́ gan o.
nǹkan bàjẹ́ àwọn èèyàn ò mọ̀ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ń ṣiṣẹ́, kò sẹ́nibọ̀dì tó rí. Eléyìí tí ò dá nínú information wọn làwọn èèyàn ń rí gbogbo gbà, so wọ́n ti wá jẹ́ káwọn èèyàn set mind wọn sórí nǹkan tí ò dá tíjọba wọn bá ṣe. ẹ mọ̀ pé ìjọba ọ̀sẹ̀ ṣaláìmọ́sà ìdá kò sọ́gbọ́n, ìjọba ò lè ṣaláìmọ́sà ìdá kò sí ọgbọ́n. Tá a bá ka kùdẹ̀kùdẹ̀ tí bẹ́ẹ̀ náà ìjọba bàbá Buhari ó pọ̀ lọ jàrá àtàwọn wakiwà. Ìkànnì aláṣẹ rẹ̀ láìpẹ́ yìí pé nígbà tó wọ́n dà arrest olóyè Sunday Igboho pé kí wọ́n lọ gbé ilé tó tún wá lọ wò wọ́n níbi tán kó àwọn ọmọ tán kó lé olóyè Sunday Igboho wá lọ wò wọ́n níbi tán kó wọ́n sí. Wọ́n sọ pé me I will deal with the hell of una, I go kill it. Gbogbo àwọn language yẹn kó di president máa sọ bẹ́ẹ̀. Táwọn yẹn dẹ̀ ṣe mọ̀ pé nítorí ẹ̀yà rẹ̀ ní fi ń jà. Buhari ò fi ẹ̀yà rẹ̀ ṣeré. Òun láriwo tí mi tèmi pa fún bàbá Bọ́lá Ahmed Tinubu láti ilẹ̀. Nàìjíríà ṣe ibi tí èèyàn lè restructure tẹ́lẹ̀ sọ pé ẹ fẹ́ kí ẹkọ́nọ́mì rẹ̀ ó dáa, ẹ jẹ̀bi. Òun lẹ̀bi tí bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ yẹn. Ẹbí yẹn rẹ̀ níta láíláí torí pé ẹ ti fi bí pàlú, ẹ ti fi bí pa ìlú yìí, ẹ ti jẹ́ ká ìlú yìí mọ̀ pé ìnira ni yóò kọ́kọ́ bá dé, ó dẹ̀ ti bá ìnira dé. Bẹ́ẹ̀ ṣe tùlú lójú kò rọrùn mọ́, ẹ ṣe ní the election mi. Torí ẹ̀ mo fi máa ń bú àwọn adviser yín pé amokun mẹ́kọ̀ọ́ ló pọ̀ jù nù wọn. Nítorí kálukú wọn ó jẹ òun ni wọ́n wá, òun ló bà ìjọba yín jẹ́ débi tó dé, òun ló bàjẹ́. Ẹni bá mọ ètò bí òṣèlú ṣe nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà yóò mọ ìhà àti ipò stage tí election dé, election bàbá Bọ́lá Ahmed Tinubu ti ń lọ gan, kì í ṣe tó dé nìkan níbi tí ń lọ. Torí nǹkan bàjẹ́ mọ́jẹ̀ parọ́ tẹ̀yìn jẹ, nǹkan bàjẹ́. Àwọn Fúlàní dẹ̀ ṣiṣẹ́ against bàbá Bọ́lá Ahmed Tinubu gan, wọ́n ṣiṣẹ́ against wọn gan tí wọ́n dáwọ́ dúró. Bàbá wa fẹ́ lo divide and rule, wọ́n wá ń fa ojú Yorùbá mọ́ra lẹ́yìn ò rẹ́yìn lẹ́sẹ̀ ń fa ojú Yorùbá mọ́ra. Irú olóyè Sunday Igboho ń gbà tẹ́ wọlé ló yẹ kéde pé kó wọlé pẹ̀lú yín. Ogun yẹn ò bá ti le tó báyìí nílẹ̀ Yorùbá, because àwọn èèyàn kan rí yín sínú gan lọ́rọ̀ olóyè Sunday Igboho, àwọn èèyàn kan rí yín sínú gidi gan. Àwọn díẹ̀ tẹ́ ti sọ̀rọ̀ yẹn ń sọ ní tí ó dìbò tí ń sọ pé bẹ́ẹ̀ ṣe fún olóyè Sunday Igboho yẹn dá, ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí Nàìjíríà. Àwa la mọ etí Fúlàní fojú wa rí nínú gbó, àwa ń pariwo sẹ́yìn tẹ́ jẹ́ light, ẹ̀ wá ń tọ̀nù wa down, ẹ̀ ń fi oríṣiríṣi story ẹ̀ fi ń dè wá mọ́lẹ̀. Ọ̀hún ti gbà tí Fúlàní tó fara hàn yín ẹ̀yin fúnra yín, ìgbà yẹn lẹ tó wá mọ̀ pé ṣó bá kínní ṣe rírè yìí, ara yín wá balẹ̀. Lẹ́nìí ẹ mọ̀ jẹ́ parọ́ tàn jẹ, kò sí Fúlàní kan lórí ilẹ̀ Nàìjíríà tí ń ṣiṣẹ́ support fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Kò sẹ́ni tí ń ṣiṣẹ́ support wọn. Mo dẹ̀ ń sọ kíní kan fún yín gbà yẹn, mo nílẹ̀ Yorùbá tá a wà yìí, àwọn èèyàn gbé ìbọn sáwọn èèyàn létí ni wọ́n fi dìbò fún APC. Na ìbọn sáwọn èèyàn lórí báyìí bóyá lọ tẹ̀ka fún APC. Ṣé kò máa ṣẹlẹ̀ lóṣogbo? Bí 2027 ó ṣe rí ní tẹ́rin lóṣogbo lọ́wọ́lọ́wọ́ yìí. Bíríìjì Òṣogbo tí Adeleke ṣe tí gbogbo èèyàn ń rí bí bíríìjì ẹ ṣe dáa tó láyé, àwọn èèyàn nù yín lọ yìnbọn, wọ́n lọ yìnbọn bùlù bíríìjì kó lè bá bàjẹ́ kẹ́ni sọ pé iṣẹ́ tí Adeleke ṣe ò dáa, ọ̀nà tí wọ́n ì tí ì sí kí wọ́n á ló mú jìn. Wọ́n ì ṣe ọ̀nà yẹn o, ṣùgbọ́n ẹ lọ́wọ́ ọ̀nà yẹn bá ọ̀nà yẹn ó ti ní k-leg. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Mo wá fi àkókò ìbẹ̀bẹ̀ nílẹ̀ Yorùbá nítorí bàbá Bọ́lá Ahmed Tinubu, because wọ́n ní tẹ́ ẹ bá ní ẹni wọ́n Yorùbá àbábá wa ní ẹni ò ṣe ní èèyàn ò ṣe èèyàn ò lè fi wá láàárọ̀ lásán.
gbogbo ilẹ̀ Yorùbá mo dọ́gbọ́n fi fídíò yìí bẹ́ẹ̀ lónìí pé ẹ jìbù rẹ lórí ọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ jìbù rẹ ó nídìí. Tí a bá dúró ti bàbá Bọ́lá Ahmed Tinubu, kí Tinubu máa fi ìyà jẹ Yorùbá ó sàn ju k'Átíkù bá wa fi ìyà jẹ lọ, kó fìyà jẹ Yorùbá lọ. Àṣírí lẹ gbọ́ lẹ́nu mi lénìí. Mo fẹ́ kẹ́ lọ de ọ̀rọ̀ mi dáadáa, ọ̀rọ̀ tí mo dì mú yìí ẹ lọ de dáadáa. Tí ẹ bá ní ẹ wo dúdú fàn ẹ họra débi egun, àṣírí ibẹ̀ lẹ gbọ́ lénìí. Gbogbo ọgbọ́n tẹ́ bá mọ̀ pátá ńlẹ̀ Yorùbá ni ẹ fi dúró ti bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ dúró tì í. Tó bá fẹ́ẹ̀lì níbò míì ẹ má jẹ́ kó jẹ́ pé fẹ́ẹ̀lì ọ̀rẹ́ ilẹ̀ Yorùbá ni ó ti wá, ó nídìí tó dé mọ́ sọ̀rọ̀ tí mò ń sọ yìí. Àwa ti ṣe tẹ́lẹ̀dùwà tó rán wa pé ká ṣe fún, òun ló kù sí lọ́wọ́ kó máa fọ̀ bẹ́ẹ̀ yẹn jẹ wá níṣu. Gbogbo tí ń jẹ́ ọmọ Yorùbá pátá mo fàkókò yìí mo fi bẹ̀ yín títí tó fi dé ìpínlẹ̀ Kogi tó fi wọ ìpínlẹ̀ Kwara wá tí ìsàlẹ̀ ń bí ní Lagos State. Ẹ jẹ́ kí ìbò yín wà lódìdí fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí, ó nídìí. Tẹ́ ẹ bá kọ̀yìn sí yóò dùn yín tí wàhálà rẹ̀ bá dé, ó nídìí. Ẹ wá bí mi ẹni kí nìdí? Ìdí ni wípé tá a bá ní Fúlàní ò dáa, tá a bá fèkú dà lé Fúlàní lọ́wọ́, Fúlàní ò jà fún Fúlàní. Ìdí nìyí tí ń gbé mi jáde kí n máa ké tantan. Ṣé ẹ rí eré tí Àtíkù sá lọ sí Amẹ́ríkà tí ń pariwo pé kí wọ́n wọ́ọ̀dì bàbá Bọ́lá Ahmed Tinubu? Yìí sì ń rí wípé Tinubu ò wọlé mọ́ ń lọ́wọ́ tóun ò bá ti ṣubú. Gbogbo ọgbọ́n tó fẹ́ dá bẹ́ẹ̀ ṣe wọ́n máa lé ẹ̀mí rẹ̀ bó ṣe wáyé. Ó sì ní tán rí tán fi ń ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ a wò pé Bọ́lá Ahmed Tinubu ìta sọ fún láti ilẹ̀ kò tẹ̀lé, òun ló ṣokùnfà wàhálà tá a rí. Ká gbà pé àwa ti ṣe táwọn onílẹ̀ bẹ́ẹ̀ wá pé ká ṣe, torí táwọn ò bá ṣẹ̀tọ́ tiwa fún tó bá dọ̀la wa náà ò ní rẹ́jọ́ rò. Ẹ má jẹ́ ká jẹ́ pé ìṣubú rẹ̀ ọwọ́ wa ni ó ti wá. Kó àwọn bàtọ́ kọ ìtàn burúkú míì torí ọ̀la. Ìtàn burúkú míì ni mo dọ́gbọ́n try láti bá yín sọ lónìí, kẹjẹ ká parẹ́. Ẹ má jẹ́ ká jẹ́ kí ìtàn burúkú míì dìde lórí ọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu, ó nídìí. Ẹjọ́ ẹ̀yin ènìyàn mi, mo bẹ̀ yín káàkiri ni, ẹ bá wa foríjì tí gbogbo bíkíbi nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí ibo wa dá dúró lójú kan. Ara ní ẹlẹ́ ò ṣe ní èèyàn ò ṣe èèyàn, ẹ lè fi wá láàárọ̀ lásán o. Wọ́n ní ọmọ ẹni là máa pè lálé ìbá. Tá a bá fẹ́ ẹni ẹlẹ́ni lẹ̀ kó lé wàhálà àwọn ò lè mú. Lórí ọ̀rọ̀ kí sin security nígbà táwọn Fúlàní bẹ́ sọ́nà bí tó lóye Sunday Igboho dìde pẹ̀lú àṣẹ bàbá Bọ́lá Ahmed Tinubu, ilẹ̀ Yorùbá wà pẹ̀tù sáwọ̀ ilẹ̀ Yorùbá. Ẹ lọ nóòtì ẹyọ kan yẹn. Tí olóyè Sunday Igboho náà bá bínú tán tó lòun ò ní ṣe papọ̀ pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jọ dàrú, olóyè wà lẹ́yìn odi. Ogun Fúlàní ó máa jalè Yorùbá. Àwọn aláṣọ funfun alágbádá funfun ò ní jà fún wa. Wọ́n dá wa dá ní torí wọn ìsara wa láti ilẹ̀, gbogbo yín lẹ́mọ̀. Wọ́n ló nílùú ò ní fẹ́ kí ìlú rẹ̀ ó tú. Tẹ́ ẹ bá gbọ́ gbólóhùn tó lórí Sunday Igboho ń sọ ni pé ilẹ̀ bàbá mi, ilẹ̀ bàbá mi. Orí yẹn gan máa wú ẹni tí máa ń jà fún ilẹ̀ bàbá rẹ̀. Ó yàtọ̀ sí ẹni tí ń jà fún àdúgbò rẹ̀. Àdúgbò yẹn lè Yorùbá ní onípọ̀tì mọ́tò pé kó gbó mọ́jà lù. Síbẹ̀ ni kó gbé pọtifólíò rẹ̀ ní kó fi ìlú lẹ̀. Torí kì í sọ ọmọ abẹ. Tẹ́ ẹ bá dódà wá láṣọ funfun ò ní jà fún yín o. Ẹ wá rọ ọjọ́ kan tí bàbá Bọ́lá Ahmed Tinubu tó pe Sunday Igboho wọlé pé tó wá sojúṣe rẹ̀ bó ṣe máa ṣe. Tílẹ̀ Yorùbá dẹ̀ gba ìdáhùndè látàrí insecurity. Látàrí pé àwọn méjèèjì
wọ́n parí tí awọ̀ ti ń bẹ láàrin ara wọn la fi rójútu sí ti ń bẹ ńlẹ̀ yìí ẹ wọlá ọjọ́ kan yẹn ẹ wọlá àdéhùn tó ṣe lórí regional system ẹ tún wọlá àkéde kan tó ké láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ sójà tó extend sórí 12 base instead of 8 base tá à ń lọ tẹ́lẹ̀ tá a dẹ̀ rí bẹ́sì kan wà ńlọrin ìkan wà ní àárín gbùngbùn lọ́dọ̀ wa bíbá Ìbàdàn mọ́ Òṣogbo mọ́ Oǹdó Èkìtì ìkan wà láàrin Ògùn ṣékò ṣé àwọn kìíní ò ti máa fojú wọn pé Bọ́lá Tinubu ò gbàgbé ilẹ̀ Yorùbá àti ìjọba àwa ara wa tán fẹ́ fi ilẹ̀ sáàrin South West tá a dá dúró pẹ̀lú Ìlọrin ṣé kò tí ì tó ni ó ti tó yẹ ká gbàgbé ọ̀rọ̀ àná ká lè bá ààrẹ èèyàn bá ṣeré ìbò yín ẹ jẹ́ kó wà lódìdí fún Bọ́lá Ahmed Tinubu ẹ má ṣeyèméjì lórí ẹ̀ tí ò bá dá yín lójú ẹ gbà pé ẹ ṣe fún àwọn alálẹ̀ gbogbo ọmọ Yorùbá mo fi kíní ibẹ̀ pátápátá orí ìdọ̀bálẹ̀ mo wà mo ṣí fìlà forí adé gbogbo yín pátápátá ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ni mo bẹ̀ yín ni ìbò yín odidi ẹjọ́ wà fún Bọ́lá Ahmed Tinubu ìbá àmà wa wọlé ní 2027 mo gbàdúrà kó wọlé Ọlọ́run jẹ́ ó wọlé ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìṣubú Bọ́lá Tinubu wá látọwọ́ yín ìran Yorùbá bó tó pè yín lẹ́ẹ̀kan sí ó nídìí tó wà lọ́jọ́ iwájú a máa ṣàlàyé rẹ̀ fúnra wa ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ṣé ẹ rí ìran tí wọ́n ń pè ní Fúlàní wọ́n burú kọjá bá a ṣe ń rò ó gbogbo ọgbọ́n tí wọ́n mọ̀ nínú ayé wọn ni wọ́n ń dá láti jẹ́ kí ìjọba yóò padà sọ́wọ́ wọn bóyá bàbá Bọ́lá Ahmed Tinubu bó ṣe wà yẹn wọ́n ti sa ọ̀pọ̀lọpọ̀ tírà mo ti sọ fún yín sẹ́yìn lórí ọ̀rọ̀ ẹ̀ wọ́n ti ṣe gbogbo agbára tí wọ́n nílé ayé wọn gbogbo ìgbésẹ̀ tó báyìí ká gbélé ayé wọn wọ́n ti gbé ṣùgbọ́n kíní kan ṣẹlẹ̀ torí ẹ̀ bó ṣe sọ fẹ́yìn tẹ́ ẹ bá lésùn lé nílẹ̀ Yorùbá ẹ máa bo ìṣú yín lákòókò ẹ má dojú rẹ kọ nǹkan míì ni pé bó o nílẹ̀ Yorùbá ṣe gba ìdáǹdè ibẹ̀ ni ẹ máa dojú rẹ kọ torí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kàn gbé agbára sílé ni ẹ máa lò ẹlòmíì gan ìfún lóúnjẹ yóò kàtà jókòó tibẹ̀ náà ni yóò máa lọ ní ìmọ̀ bọ̀ àwọn kíní yìí dẹ̀ wúlò lákòókò tá a wà yìí tẹ́ ẹ bá lò bó ti yẹ kẹ́ ẹ lò kẹ́ ẹ wá wo bí ó ti rí ẹ máa wo imagine kó jẹ́ pé bílẹ̀ Yorùbá ṣe tóbi tó yìí ní gbogbo state tó wà lẹ̀ Yorùbá náà ti ń bo ìṣù lójoojúmọ́ bílẹ̀ Yorùbá ṣe tóbi tó yìí gbogbo local government tó wà lẹ̀ Yorùbá náà ti ń bo ìṣù lójoojúmọ́ bílẹ̀ Yorùbá ṣe tóbi tó yìí gbogbo wọ́ọ̀dù kọ̀ọ̀kan tó wà lẹ̀ Yorùbá náà ti ń bo ìṣù lójoojúmọ́ kẹwàá lágbára Fúlàní ó máa ká wa ó lè ká wa bó wọn ṣe fẹ́ rìn àwa ń bọ irúmọlẹ̀ àwọn ń pe nǹkan míì tí ó mọ wọ́n fẹ́ jà wá lólè lórí ilẹ̀ wa à ń pe irúmọlẹ̀ lórí ilẹ̀ wa ilẹ̀ tọ́lọ́run Elédùmarè yọ̀ǹda fún wa wọn ò lè borí wa láéláé àyàfi tẹ́ ẹ̀ bá mọ̀ tún mọ̀ tẹ́ ẹ gbé dání lókù torí ẹ̀ ni mo ṣe wá ń sọ fún yín ní gbogbo ìgbà ẹ wá wò ó àwọn Haúsá tí wọ́n jọ ń pera wọn ní Fúlàní àná Haúsá náà Fúlàní àwọn méjèèjì wọn á tún pọ̀ rẹpẹtẹ bọ̀bọ̀ kan bẹ àdúrà mi ní pé kọ́lọ́ mọ̀jẹ̀ kó gbẹ̀mí bọ̀bọ̀ yìí màá gbé fídíò yẹn wọlé sí i tí ń bá Fúlàní pò gan nílẹ̀ Haúsá káàkiri IDP camp wọn ní Sókótó ló tún lọ tó tún ti lọ sọ̀rọ̀ ẹgbọ́n tí ń sọ lẹ́nu. This is a message that I want to send to Tinubu. Tinubu, our people are suffering. These are Hausa people. All these people, there is no single Fulani among these people. No single Fulani here. But they are telling you that all the people who are affected by these Fulani atrocities are all Fulani. They are saying that they are lying to you that Fulani are killing Fulani. It is lie. It is Hausa genotype that is going on in Nigeria. Hausa people have been taken away from their villages. All their villages. This is a small town, but there are over 60 villages that are camping here as an internally displaced people. No government help that is coming out from anywhere. Government is not helping them. Government bata temokonku. Dan Allah cikin nan akwai Bafulatani. Is there any Fulani man here? No. There is no Fulani man. So why are you telling us that it is Fulani that are killing Fulani? Yes, you see?
they are lying. All the This governors violence. In Sokoto State, for instance, the people who were attacked were Fulani. In Zamfara State, for instance, Very the people wrong. who You're were very also wrong. attacked. Just a moment. The people who were attacked were also Fulanis. In Kebbi State, where where we also understand that there is a vibrant farmer Fulani population, they have also suffered some violence from these so-called herdsmen. So can we really say it's about an ethnic group, or is it, something that we're yet to really put a finger on? They are lying. All the governors, if any visitor come from president to go and visit any state, they will show Fulani cultural attires, which meaning that the place, the northern Nigeria is a Fulani country. Well, it is a lie. Yes. There is no single Fulani that is affected by this Fulani atrocity. All the unaliving of our people is done by Fulanis, and it is affecting only Hausa people. No single Fulani man that is here. Babu Babalata ni ana. Kuke cewa to Fulani ne suke kashe Fulani. Ƙarya ne. Dan haka, mu Hausawa, we are the ones who are voting you to all these positions that you are. Yes. Mu ne muke zaɓar ku a matsayin mu da katin zaɓe. Kuma amma mu ne nan kuke kashewa. Wannan ba zai yi ba. Duk wanda yake so Hausawa su zaɓe shi to ya ba su tsaro. Idan ɗan majalisa ne mutum, in dai ka san ba za ka sai wa 'yan sa kai bindigogi irin na 'yan ta'adda ba, to kar ma ka so ma ka ce za ka zo wai su baka kuri'a ka ƙarya ke yi. Wannan kawai a iya ana su a Sokoto ne fa nan. Suna cewa akwai tsaro, ƙarya suke ba. Hausawa ina roƙonku, ku zaɓi ka harshe ɗan uwanku. In dai mutumin da ba dan uwanku bane ba haushe kar ku zabe shi, saboda su suna taimakawa yan uwansu da bindigogin da kuke gani suna kashewa. In an yi magana su ce wai mu musulmai ne yan uwan musulmai, wani ba haka bane ba. Musulmi dan uwan musulmi ne zaka yanka shi yana la ilaha illallah, kai ma kana la ilaha illallah, kana kashe shi, ba zai yi ba. Bọ́bọ́ yìí jẹ́ ká máa mọ̀ wípé ìran àwọn níjẹ ìyá gbogbo ọ̀rọ̀ ilẹ̀ Haúsá, pé àwọn làwọn ń jẹ gbogbo wàhálà ìdààmú bẹ̀. Tẹ́ ẹ bá rẹ̀ sí ti wíbàrò náà tiẹ̀ lọ wà dáadáa mọ́lálẹ́ bàbẹ̀ kì í ṣe àwọn arábí. Wọ́n wá ṣe tó dé sẹ́ńdà tó fi jẹ́ pé gbogbo ìlú wọn pátá ni wọ́n sì sì mọ́wọ́. Ṣé ìrìnà sábà láyé tí bọ́bọ́ yẹn ṣe? Àwọn ni displaced person ní north, displaced tribe ní north Haúsá ni ẹ lọ́wọ́ wọn. Wọn wá sí ní position kankan, kò sẹ́ni bọ́dí wọn tó wà ní position láti rescue àwọn èèyàn wọn. Wọn ò sínú agbára. Sáwọn ọ̀ràn tẹ́ fẹ́ ká máa bá rìn rí. Torí ẹ̀ mo fi sọ fúnlẹ̀ Yorùbá lójoojúmọ́, gbogbo ojoojúmọ́ ọjọ́ ayé tèmi àfi tílẹ̀ Yorùbá bá gba ìdáǹdè, àfi tí àlàálẹ̀ Yorùbá bá wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n bàtà àti wàá rí Bàbá Bọ́lá Ahmed Tinubu títí ń rin àwọn ìrìn yẹn, ẹja dúró tì í, kí ló tún kù? Ìyẹn jẹ́ ní number 2. Bọ́dà wa kan ó ṣe fídíò kékeré kan, máa gbé fídíò yẹn wá sí i, ní nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹni tí Àtíkù Abubakar tí àwọn Fúlàní gbẹ́kẹ̀lé pé yóò rescue àwọn nínú election tí ń bọ̀ yìí. Ẹgbọ́n tẹ́ni yẹn sọ pẹ̀lú ọ̀rọ̀ Àtíkù. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ bá Àtíkù ṣe rí ni o. How Atiku Abubakar stands with girl child. But I want to take us back to something very terrible that happened in 2022, precisely on the 12th of May 2022. Deborah Yakubu, a student of Shehu Shagari College of Technology, was accused of blasphemy and subsequently murdered. Her murder sparked a nationwide condemnation of the act. A lot of people talked about it, television stations, papers, commentators, and everyone generally talked about it. Then, on Atiku Abubakar's official Twitter handle back then, a tweet surfaced where Atiku Abubakar condemned the murder and said that the people who were involved should be brought to book. That tweet from Atiku Abubakar's Twitter handle got a lot of backlash from northern Muslims. And they threatened him that they will be waiting for him during the elections, that when he comes back for their vote, they will not give it to him. Saying this, the next day, on the 13th, Atiku Abubakar pulled down that tweet, the initial tweet where he condemned Deborah's murder. Immediately wọ́n challenge ẹ̀ wípé nǹkan tó tweet lórí ọ̀rọ̀ Deborah tí wọ́n pa ní Sokoto nígbà yẹn,
tí àwọn Muslim community gbogbo the whole northern state tí wọ́n fi lè yarí mọ́ lọ́wọ́ pé no nǹkan tó sọ yẹn àwọn ò ní dìbò fún kí ló ṣe ó lọ delete tweet yẹn nítorí pé ń wá ìyọ́nú àwọn èèyàn rẹ̀ ó fẹ́ káwọn èèyàn òun kí wọ́n dìbò fóun kó lè bá a ráàyè ṣe jàǹbá tán fẹ́ ṣe ẹ mọ́ jàǹbá lọ́tọ̀ yẹn jẹ ìran Yorùbá o ẹ lè gbọ́ ẹ̀rẹ̀ lè má gbọ́ ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run kẹ́ ẹ gbọ́ nítorí àkókò tó dé yìí tá a wà yìí àwọn àbá ṣe bẹ̀rẹ̀ àwa tá a fi gbọ́ tí Àtíkù bá wọlé wọ́n ní ẹni ọmọ ọlọ́mọ ní máa lé ọmọ rẹ̀ tí ó pè lálébà tí ẹlẹ́ni bá bá lé ìjọ náà wọ́n pe ọmọ òun iṣẹ́ àlébà kódà wọ́n ó ju ẹ̀fà sí ìsọmọ rẹ̀ tí ó fi igi mú lọ́lẹ̀ báyìí ibi tó ń bá kéèsì yẹn lọ nípa àwọn ọmọ kékeré táwọn bá débẹ̀ wọn ní mú kékeré àwọn ọdẹ kì í kíà pé ojú ń tì mí eré tí àbá Tinubu kọ́kọ́ ṣe nígbà tó kọ́kọ́ wọlé àwọn kọ́kọ́ ṣe ní pátápátá láàfọ́jú rí kùdìkùdì ládẹ́tẹ̀ wọ́n ṣe ní ta ní mú mi ni wọ́n ṣe ìdí nìyẹn tá a fi ń ro àwọn èèyàn wa pé ẹ wà very careful lórí ìbò 2027 ẹ wà very careful ẹ̀yin nìkan ni rántí ń bẹ lórílẹ̀‐èdè yìí tí ò lọ́rẹ̀ẹ́ tó yẹ kó gbogbo àwọn èèyàn tó múlẹ́gbẹ̀ yín pátá ní bá yín ṣọ̀tá ni wọ́n náà bẹ́ ṣe bí dúkìá yóò ṣe bọ́ lọ́wọ́ yín ìtẹ́sí ń bá yín jà sí ni ẹ̀bùn tẹ́lẹ̀dùmarè fún yín látòde ọ̀run ẹ̀bùn yẹn ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín ṣe báwọn náà jáde ta lépo ṣe gbọ́ kí Yorùbá máa sunkún epo ni pé epo àwọn àwa lépo ṣe bí wọ́n ní góòdì ní sáfàrà tó ń wà fúnra wọn ẹ gbọ́ kí Yorùbá complain pé wọ́n ṣe máa góòdì wọn àwọn ọ̀já wọn wa tiwa resources tá a ní tó jẹ́ tìjọba ìjọba ní káwọn máa débẹ̀ rí pé gbogbo ọmọ Yorùbá káwọ́ sókè ní àwọn òran àti kò sí tó kàn wá lẹ́yìn iṣẹ́ òòjọ́ wa táwọn bàbá wa fi lé wa lọ́wọ́ pé iṣẹ́ ẹ̀yìn rè tó máa ṣe tó fi máa jẹun bọ́yà ò bọ́mọ bí Yorùbá ti rí nìyẹn ṣe ẹ wá wà wọn òun lè fi mọ ìyàtọ̀ tó wà láàrin wa síra wa òun la ṣe ń képe yín lẹ́nìí pé Yorùbá tati wéré ìtẹ̀kútẹ́ ilé abiyamọ kan ò ní gbẹ́kún ọmọ rẹ̀ kó má tati wéré eré tètè báyìí ti kó agége gbogbo ibikíbi tẹ́ bá wà lónìí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ máa gbọ́ ní 2027 ẹ̀yin ọmọ wa là á tò sí ọlọ́ọ̀bá òjò wọlé wọ́n ní èrò kan ní lèyẹn máa mú lọ sógun èrò kéèyàn orógun sẹ́ lèyẹn máa bá lọ ọ̀hún nìkókù máa bá yàn ojú ogun nìkókù máa bá yàn o tẹ́ ẹ bá kún un tó bá kó tó dè hámára tó lòun lójú ogun èrò ọkàn rẹ̀ nípò ń fẹ́ lọ ṣẹ́gun ni o ṣùgbọ́n ìkókù ti máa ṣẹlẹ̀ ọ̀hún ni ó ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí àárín yẹn ẹ̀rọ lẹ́ẹ̀kan mo dọ́gbọ́n sọ̀rọ̀ mo yan lórí ọ̀rọ̀ bí Yorùbá ṣe máa bí bá ṣe lọ́tà káàkiri ní ọdún kan ní 1966 after ìgbà tí wọ́n nígbà tí wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ Àgúnìrósì ẹ̀ pé kù kan wáyé ní January tí Kaduna Ezeogun tó head ọlọ́sùpẹ̀ head àwọn military young military ńgbà yẹn tí wọ́n eliminate gbogbo àwọn tó jẹ́ politician àwọn alápàtà Fábàlẹ́wà Ahmadu Bello kí lórúkọ bàbá wa tilẹ̀ yìí Ògbómọ̀ṣọ́ yìí Ààrẹ Ọ̀nà Kakanfò gbà yẹn bàbá ẹsẹ̀ Lakítọ́lá gbogbo wọn nàpa nígbà tó tún di kú ẹlẹ́ẹ̀kejì táwọn military tó ṣe tó jẹ́ àwọn ará Òkè Ọya ló ṣe yẹn Gowon kúrò ní Àgúnìrósì kúrò ní Èkó ó wá sọ́dọ̀ Akínmọ́lẹ̀gùn Fájuyì tó jẹ́ gómìnà Western Region nígbà yẹn aṣọ ológun làwọn lò Fájuyì wà nulẹ rẹ̀ president wa kí ni àwọn tó fẹ́ ṣe kú yẹn wá ká wọn bẹ̀ bàbá wa Fájuyì láti fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ nítorí Àgúnìrósì
ó fẹ̀mí ara ẹ̀ lélẹ̀ pé nípa president sílé mi kẹ wá lọ kẹ sọ pé mi ò sí ńbẹ̀ pé president lè yí fẹ́ pa kẹ wá pa tán kẹ wá lọ kó wá dọ̀la káwọn ìran president wá máa gbógun tàwọn ìran mi tí gọ́vnà Fájuyì ṣe lọ́jọ́ náà lọ́n gọ́vnà Western Region ìran Yorùbá ìran rẹ̀ lọ́dọ́gbọ́n save kẹlẹ̀ mọ táwọn ọmọ Yorùbá ti fara rún ṣùgbọ́n lẹ́ni mi ò advice kọ́ ọmọ Yorùbá kankan fara rún fẹ́ anybody mọ́ torí ẹ̀ ni mo ṣe sọ pé pátápátá báyìí láà máa fọ́jú kùnàkùnà ládẹ́tẹ̀ ojú àfọ̀fọ́ tán ní tí ó bá dálẹ̀ kó dálẹ̀ tí mo tọ́ ẹ̀ láti sọ nìyẹn o bàbá Fájuyì fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ jọ́nà lọ́wọ́ ó kú nítorí ìran Yorùbá ká má bàa sọ wá lẹ́nu bọ̀ ṣe yíbò wá yé sọ Yorùbá lẹ́nu dọ́là wọn ní bìtìrẹ́yà ni wá ṣé bìtìrẹ́yà ni ìran Yorùbá ẹni tó fẹ́ mẹ́lẹ́lẹ́ torí yíbò ṣé yíbò lè ṣe irú rẹ̀ fáwa wọn lè ṣe ìdí nìyí tó lè máa pè tí mò ń pè yìí ẹ má wo pé ẹ má jẹ́ kí ìbò yín ó pín yẹlẹyẹlẹ ẹ jẹ́ kó wà lódìdí ó nídìí mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ má jẹ́ kó jẹ́ ẹ bá wo ìwà tí bàbá Bọ́lá Ahmed Tinubu máa ń wù ẹ̀yìn ò ní ṣe dáadáa sí torí máa gbàgbé àwọn èèyàn kan but ẹ jẹ́ ká wo ti ìkúnlẹ̀ abiyamọ ẹ já wo ti alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ já wo pé àjọjọ wà nù wàhálà yìí ni ṣùgbọ́n táwọn èèyàn bá bọ́ tán náà máa gbàgbé ilé ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ fi irú wà yẹn a gbọ́dọ̀ fi san èèyàn padà ẹ má jẹ́ káwọn fi san àwọn olóṣèlú nù wa àwọn ni aláìdá èèyàn tí ń kó wa sóko wàhálà àwa gbọ́dọ̀ ti torí irú eléyìí ká wá fẹ̀sán rẹ̀ san wọ́n ẹ jẹ́ kí n fi fídíò yẹn hàn yín kẹ́gbọ́n nǹkan tí bàbá Ìgbò kan náà sọ níbi program kan tó lọ. You realize that the first military head of state in this country, Bonyi Igbo, he was killed where? Kedebe Bulie, the southwest. Good. But only southwest, who laid his life for him? Fájuyì. Kedu posindi Igbo lotenugolu Fájuyì in their life history? Isi Ofumbosi, Mobo Ofu Street, Mobo Ofu Square. This man who laid his life, or even Maludi Ebe his family now. That's number one. Second, God bless this Igbo man. Yes, now 100 times. Ndi Igbo. Yes, now. Now una go know how important we dey. No idea. This man dey talk say, Okay. Igbo people, Yes, now. we suppose dey celebrate Fájuyì. Fájuyì. Now so now. The man wey lay in life, He lay in wey life for. sacrifice in life Ó fi ẹ̀mí ẹ̀ lélẹ̀. for Aguiyi Ironsi, our own brother. Fún Aguiyi Ironsi. How many of us Igbo people, which day we don celebrate Effiong, Nana wo. the man wey make peace between Nigeria and Biafra? Ẹ ti ya aláìmoore. How many? No be so now. Una go come online here, they talk who dey marginalize you, who hate you, who no Can hate you you. imagine? How many people, how many times Igbo people don't go Ivory Coast? According to Okay. this man, go thank the family, go Not thank so the now. community, the state, or the province where accept Ojukwu when Yes, Ojukwu go now. exile. Check How and many balance times? and now make it calculate and wait. Make you learn how to be grateful. Ẹ jù wá lọ, ó ti. ṣe gbọ́n nǹkan tí bàbá Ìgbò yẹn sọ ta ló sọ pé ó lé dá láìfẹ̀ Fájuyì nítorí Aguiyi Ironsi ṣùgbọ́n tó ṣe ń jọ́nà lọ́hùn ó fi sèvù ìran Yorùbá ni àbá ní Yorùbá wà náà tó plan ẹ̀ wọ́n máa pa Aguiyi Ironsi ni yóò dájà ẹlẹ́yàmẹ̀yálẹ̀ ọdún ìjà padà wáyé lẹ́yìn ẹ̀ òun ló bí Biafra but at the end of the day tẹ́ ẹ bá wo lọ tẹ́ ẹ bá wo bọ̀ àwọn ìran yìí ò gba tiwa kò sí bẹ́ẹ̀ ṣe lè forí ṣe fọrùn ṣe tó láyé wọn ò gba tiwa wọn yàn yí bá wa sọ̀rẹ́ bí nǹkan wa ó ṣe di tiwọn ni wọ́n máa bá wa gbà ìdí ni tí mo fi ń ké sẹ́yìn èèyàn wa ẹ̀yin nìkan ni o ẹ̀yin lè lè gbójú orú sanra yín tọ́lọ́run Elédùmarè bá kó sí inú tó ní pé kẹ́ dúró sójú kan kẹ́ wá wo ohun tó Elédùmarè ó ṣe mo nígbàgbọ́ ẹ̀yin ènìyàn mi àní rí jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí títí táwọn máa kọ̀tọ̀ ètò míì wá lórí ìkànnì yìí èmi ti ń tòótọ́ bàbá àṣà.